tá a bá ń sọ̀rọ̀ nípa ògbóǹtarìgì ọ̀kọrin nílẹ̀ Yorùbá pàápàá jùlọ orin fújì ọ̀tọ̀ ní títọ́lú ọ̀tọ̀ ń tọ̀lú ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ní ti Saheed Òṣùpá Akóredé Mandator. Oríṣiríṣi orin ni ọ̀jọ̀gbọ́n King Dr. Saheed Òṣùpá ló ti kọ pàápàá jùlọ lórí sùúrù ṣáwọn àgbàlagbà Yorùbá bọ̀ wọ́n ní bàbá ní sùúrù a máa ṣe òkúta tí ó jìnnà. Ọ̀jọ̀gbọ́n King Dr. Saheed Òṣùpá kí ni tó sọ lórí sùúrù? ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́ ohun tí Saheed Òṣùpá tó sọ lórí sùúrù níní fún gbogbo ọmọ aráyé. ejò kan wà tó tutù lójú tó bá rí bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kì í wọ̀ sí ta lóhùn paramọ́lẹ̀ ṣàlejò yìí ń jẹ́ máa gbọ́ mi. ejò kan wà tó tutù lójú tẹ́ bá rí bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kì í wọ̀ sí ta lóhùn paramọ́lẹ̀ ṣàlejò yìí ń jẹ́. jẹ́ ara mi. sórí o lọ́jọ́jọ́ kan ó lọ sóko àti wá ohun tí ó jẹ ó farọ kọ́ ayùn tó ń fẹ́ fi gégi ó lérò pé àǹtà ló fi kọ́ òun ó wá sọ pé ran àǹtà ìlà fojú di kó lọ́mọ kó pa àǹtà yìí lọ́wọ́ kan bó ṣe lọ́mọ ṣàlèyàn táwọn wí ṣe ń gbé. ejò kan wá òtútù lójú tẹ́ bá rí bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kì í wọ̀ sí ta lóhùn paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ ara mi. ìtàn yìí kọ́ wa ó sọ wípé ìwọ̀sí ta fẹ́ kọ̀ tó lè gbé níyàn ṣubú ara mi ó bẹ́tà kàgbà ìwọ̀sí yẹn mọ́ra. ejò kan wá tó tutù lójú tẹ́ bá rí bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kì í wọ̀ sí ta lóhùn paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ ara mi. ayé lọ́mọdé yìí máa jà olùfẹ́ nágbà lórúkà wọn lẹ́ni tí wọ́n fẹ́ náà ní iṣẹ́ ṣòro púpọ̀ ni ta ló ṣoògùn láyà fọmọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ẹ̀kan sáré fi ṣe nǹkan fún. tó bá jáde ló gbójúlé ẹgbàdáwẹ́ ẹ fi ṣe nǹkan burúkú fún. tó bá dé oògùn ló gbójúlé ẹgbòògùn ọwọ́ ẹ fi ṣe ṣùtá fún. ayé lọ́mọdé yìí máa jà olùfẹ́ nágbà lórúkà wọn lẹ́ni tí wọ́n fẹ́ náà ní iṣẹ́ ṣòro púpọ̀ ni ta ló ṣoògùn láyà fọmọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ẹ̀kan sáré fi ṣe nǹkan fún. tọmọ ikú bá ń bá ikú jà tọmọ ẹyẹ ń bá ẹyẹ jà o táyé sọ pé ó ti tó tí ó gbọ́ pé ó ti tó wọn ni ẹ kó wọn sínú nẹ́ẹ̀tì ẹ kó wọn sínú kéèjì kó di cage fighting káwọn ẹyẹ mọ champion. ta ló ṣoògùn láyà fọmọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ẹ̀kan sáré fi ṣe nǹkan fún. ó lẹ́kùn kẹ́bí ẹ̀kú o ayé ti ń sọ yẹn ti pẹ́ ẹyọ kébí ẹyẹ ayé ti ń sọ yẹn ti pẹ́ ṣèbéyàn kébí èèyàn kí la fẹ́ fi wàhálà ṣe. ta ló ṣoògùn láyà fọmọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ẹ̀kan sáré fi ṣe nǹkan fún. láti Amsterdam lọ sí Germany bàbá ò ṣe ọlọ́run mi bàbá ò ṣe Mr. Kennedy náà ló gbé wá wá o bàbá ò ṣe ọlọ́run mi bàbá ò ṣe lọ́dún tó ń bọ̀ a tún máa wá o bàbá ò ṣe ọlọ́run mi bàbá ò ṣe. ìlú Paris la tún gbére dé o bàbá ò ṣe ọlọ́run mi bàbá ò ṣe. àgbà Paris padà Germany bàbá ò ṣe ọlọ́run mi bàbá ò ṣe. ọ̀rẹ́ yé ni èmi ni yé ni èmi ni yé ni èmi ọlọ́run ló ń jẹ́ èmi ni kò yé ni èmi ni yé ni èmi ni yé ni èmi ni yé ni èmi ọlọ́run ló ń jẹ́ èmi ni yé ni èmi ni. jọ̀wọ́ má ní àwa ni má ní àwa ọlọ́run ló ń jẹ́ àwa ni kò yé ni àwa ni má ní àwa ni má ní àwa ni má ní àwa ọlọ́run ló ń jẹ́ àwa ni má ní àwa ni. Thank you Lord, thank you Canadiana, thank you Germans, thank you Hollandians, thank you ẹ̀yin ti France ẹ ṣé ó dàbọ̀. ẹ wò ó ẹ jẹ́ akọ́là kúrò lẹ́kọ̀ọ́ jẹ ẹ̀kọ́ òkọ́là ẹ̀yin ká yọ tẹ̀gàn kúrò ká tún wá mọ̀ọ́mọ̀ ká tún wá fi tẹ̀gàn kún ọkọrin ní King Dr. Saheed Òṣùpá ó dá mi lójú pé gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ ti rí nǹkan méjì àbẹ̀yọ̀ kankan nínú orin King Dr. Saheed Òṣùpá pàápàá jùlọ lórí sùúrù bó ṣe ṣe àwọn àfiwé ẹlẹ́lọ́ọ́ tí ń fejò tí ń fi ń wé èèyàn tí sì ń fe èèyàn tí fi ń wéjò ha ọba orin òun ni King Dr. Saheed Òṣùpá mo gbà bẹ́ẹ̀ ó járe ẹ má gbàgbé láti fọ́lọ̀ ìkànnì tá a wà yìí Olúọmọ Ìgbómìnà TV ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ share
ẹ comment ojú wo lẹ́yìn fi wo àwọn àfiwé ẹlẹ́lọ́ tí Saheed Òṣùpá ṣe nínú orin tẹ́ ẹ ṣẹ̀ wo fọ́nrán rẹ̀ tán yìí ó yá ẹ jẹ́ a jọ pàdé lábẹ́ comment section.